ẹjọ́ ìlú tí ẹ wà yìí tí ó jẹ́ Trinidad tí ẹ sọ yìí ǹjẹ́ ilẹ̀ aláwọ̀ dúdú níbẹ̀ ni àbí àwọn Yorùbá ló ń gbé níbẹ̀ ni ẹjọ́ ìṣàlàyé fún wa bí bẹ́ẹ̀ ṣe jẹ́. Ifá ti gbalẹ̀ ayé o. Ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n ń gbé níbẹ̀ ni wípé nígbà tí wọ́n ń ṣe òwò kíkóyàn nílùú kan lọ sílùú mi ni wọ́n ti kó àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn kúrò níbí tí wọ́n kó wọn lọ sí ọ̀hún. Bá a ṣe máa ń pè wọ́n àwọn ọmọ bàbá wa àwọn ọmọ ìyá wa ló wà lọ́hùn. Bí àwọ̀ mi ṣe rí bí tiẹ̀ ṣe rí ló ṣe wà lọ. Àwọn ẹ̀yà míì náà wà bẹ́ẹ̀ o. Àwọn tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ sí àṣà wa ìṣe wa ju tí àwa tá a wà ń bí gan pàápàá àwọn náà wà lọ́wọ́. Ẹ ṣeun. Ǹjẹ́ báwo lẹ ṣe lè ṣàlàyé fún wa bí ìlú náà ṣe rí nípa bí wọ́n ṣe gbé ìṣẹ̀ṣe lọ́wọ́ nílùú náà? Ǹjẹ́ ó láwọn kankan tẹ́ lè sọ fún wa bóyá ó ní kan tó ń ṣe tó yàtọ̀ sí nǹkan táwa ń ṣe ní ilẹ̀ Yorùbá fáwọn tó fẹ́ kẹ́kọ̀ọ́ pa ẹ̀? Lákòókúrú gbogbo ohun tí wọ́n ń ṣe ohun tí àwọn tí wọ́n kó kúrò níbi táwọn bàbá ńlá wọn ìyá ńlá wọn tí wọ́n mú kúrò níbí ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìrìn àjò wọn bó ṣe lọ ọ̀nà tí wọ́n gbà torí ìrìn àjò tá à ń sọ yìí ó ti lé ní 100 ọdún lọ́nà 3 lọ́nà 4 lọ́nà 5. Àwọn tí wọ́n dẹ̀ kó wọn kúrò níbí wọ́n fi ipá fẹ́ fún wọn ní ìlànà ẹ̀sìn tiwọn. Wọ́n fi tipátipá sọ pé kó máa ṣe báyìí kó máa ṣe lè. Ìyẹn ló jẹ́ kí ìyàtọ̀ díẹ̀díẹ̀ wà nínú bí àwọn ṣe ń ṣe. Yàtọ̀ sí pé nǹkan tí ìyá ńlá yẹn ti ń ṣe 103 ọdún sẹ́yìn tó wá tún wá di pé àwọn tán fipá mú ni táwọn yẹn náà tún ṣe tí wọ́n ń bẹ̀. Àwọn ìyàtọ̀ díẹ̀díẹ̀ wà ńbẹ̀ ṣùgbọ́n lórí wípé ọ̀nà ọ̀hún yẹn ò dẹ̀jì sí ilẹ̀ wa ń bí àtúnṣe oríṣiríṣi ló ti ń wá sí ọ̀pọ̀lọpọ̀ wọn ń wálé báwa náà ṣe wà lọ́hùn àwọn oríṣiríṣi àwọn èèyàn wa tán kẹ́kọ̀ọ́ tán nímọ̀ náà ń kọjá sọ̀hún wọ́n ń ṣe àwọn ihò tó wà láàárín ẹ̀ wọ́n ń dì. Ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ ǹjẹ́ àwọn babaláwo ilẹ̀ Nàìjíríà ló ń ṣàwó ń bẹ̀ ni àbáwọn ọmọ onílẹ̀ ibẹ̀ náà ti ń ṣàwó? Bó ṣe rí báyìí méjèèjì ni o. Àwọn èèyàn wa láti bí wọ́n máa ń kọjá sọ̀hún kì í ṣe mi làkọ́kọ́ tó máa kọ́kọ́ lọ sí Trinidad nínú aláwo. Ohun táwa ṣe kàn lè jẹ́ gbòógì tàbí kó gbilẹ̀ àwọn aláwo ti ń lọ síbẹ̀ àwọn olóòṣà náà ń lọ síbẹ̀ pàápàá níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lọ wọ́n lè ṣàìjẹ́ pọ́nbélé ọmọ orí àtẹ ṣùgbọ́n wọ́n lè sọ èdè wọ́n mọ̀ nípa àṣà wọ́n mọ̀ nípa ìṣe. Àwọn náà dẹ̀ ní ìṣe tiwọn tó jẹ́ pé wọ́n ń ṣe. Awo làwọn náà máa pọ̀ bá ṣe ní adáhùn ṣe ń bí ta ní ṣàwó ṣòṣègùn bẹ́ẹ̀ làwọn onírú ẹ̀. Àdètí wá tún ní àwọn èèyàn wọn tí wọ́n ń kọ́ èdè tí wọ́n ń kọ́ àṣà lọ́wọ́ àwa tá à ń lọ sọ́hún mọ́ ìtàn tẹ̀ tí mọ̀ wọ́n tẹ̀ tó wá ń kọ́ èdè wa irú ìyá ìgà mi báyìí ìyá Láwo Olúwakẹ́mi ó ti ń kọ́ èdè Yorùbá ní ilé ìwé wọn ó ti lé lọ́dún 12 báyìí. So àwọn ọmọ wọn wà tí wọ́n ti ń fojú sí báwa ṣe ń ṣe tí wọ́n ń kọ́ wọ́n dẹ̀ tún ní báwa náà ṣe ń ṣe iṣẹ́ àwo nílànà tiwọn tó dẹ̀ ń jẹ́ fún wọn. Ẹ ṣeun bàbá. Ṣùgbọ́n àwọn ọmọ káàárọ̀ oòjíire kan ń wò bíi pé kí ló dé tí a ṣe ń ta Ifá síta àbí tá a ṣe ń gbé àwọn àṣírí ilẹ̀ Yorùbá? Ǹjẹ́ Ifá ǹjẹ́ ó wà fún àwọn Yorùbá nìkan ni àbí gbogbo àgbáyé ló wà fún? Ìbéèrè ńlá. Àkọ́kọ́ Ifá ó wà fún gbogbo àgbáláyé. Ifá kì í ṣe fún àwa tí àròbóyá tó ń pera wọn ní adúláwọ̀ ó wà fún afúnláwọ̀ ó wà fún apọ́nláwọ̀ káàkiri ni. Tí a bá wo nǹkan tí wọ́n ń pè ní Ifá ohun ẹnu Olódùmarè àkọ́ṣe ẹ̀ ìfihàn ẹ̀ ó wà káàkiri àgbálẹ̀ ayé. Èmi àti ìyàwó mi àti ẹ̀ máa ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ pé àwọn ohun míì tí Ifá máa ń júwe nínú ẹsẹ̀ Ifá tá a bá wo àyíká gbogbo ibi tí à ń pè ní ilẹ̀ adúláwọ̀ a lè rí nǹkan míì lókè mi. Fún àpẹẹrẹ mo kọ́fá láti kékeré nípa yìnyín ó ti lè máa ṣẹlẹ̀ rí o èmi ò rí yìnyín lórílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n nígbà tí mo lọ sí Seattle tí mo wo àwòrán ti Canada mo rí ọ̀pọ̀lọpọ̀ ohun tí Ifá ń sọ. Ifá sọ pé tọ́dún bá jọ tán gbogbo ewéko ló máa ń bá wọn yúnṣẹ́ òrìṣà. Àárí àpẹẹrẹ yẹn ní ọ̀dọ̀ wọn lọ́hùn. Lákòókúrú kí n má bòpò lọ sílé olóró. Ifá kì í ṣe fún ẹ̀yà kankan. Ifá kì í ṣe fún apá èèyàn tó wà ní orílẹ̀-èdè yìí àbí tọ̀hún. A lè rí gbòǹgbò ẹ̀ o tàbí kó ní kìmí ní ẹ̀yà àbìkan ju ìkan lọ ṣùgbọ́n Ifá wà fún gbogbo àgbálẹ̀ ayé. Kò dẹ̀ sí ọmọ onínúure kan tí wọ́n bí tọ́tọ́ rẹ̀ tó máa fi ogún ilé wọn tọrẹ àmọ́ bóun ṣe máa gbé síta. Ifá ń gbáyé lọ ni ó kẹ̀ ti gbáyé lọ tẹ́lẹ̀ kì í ṣe ìfi ogún ẹni tọrẹ. Ẹ ṣeun bàbá.
ẹ jẹ́ bá fi fìlà yín sórí. Ẹ ṣeun. Okay, it's on. Ẹ jọ̀ọ́ bí ó ṣe wá ń lọ yìí bàbá, ǹjẹ́ kò wá ní dé àkókò kan tí wọ́n máa fi èdè míì kí Ifá, ṣé kò ní ṣẹlẹ̀ bàbá? Kò sédè tí Ifá ò gbọ́ ṣùgbọ́n pé wọ́n máa fi èdè míì kí Ifá ó lójú ibi tí wọ́n lè fi èdè míì kí nínú Ifá o. Fún àpẹẹrẹ nílé ẹ̀kọ́ tiwa Ketu Ifá Institute kò sí ẹsẹ̀ Ifá kan tó bá kún tí ò bá ì tí sọnù, ìpele 7 ló kú sí. Nínú ìpele 7 yẹn gbogbo àwọn bíi 3 àkọ́kọ́ ó lera láti kìlédè mi. Ìyẹn ni pé tá a bá sọ pé get a better life o wọ́n dífá fún Ọlátúnjí, ṣe ní get a better life yẹn lè tú lédè mi. Tẹ́ ẹ bá gbìyànjú láti sọ ìtumọ̀ ẹ̀ àyàfi tẹ́ ẹ bá tọ̀ mọ́lẹ̀ sí, tẹ́ ẹ bá fọpalẹ̀, tẹ́ ẹ bá sọ pé kí ló túmọ̀ sí táwọn olóyìnbó ń pè ní translation, èyà kùnà. Ṣùgbọ́n ká jọ sọ, ká wo sọ́tún, ká yẹ sósì, àwọn yẹn ò ṣe tú lédè mi. Ṣùgbọ́n ìtàn tó wà nínú Ifá ó ṣe sọ lédè mi o. Ifá gbóyìnbó, Ifá kọ́ èdè 43 tàbá gbogbo oríṣi àwọn ẹsẹ̀ Ifá tó sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn èèyàn wa, àwọn ọmọ bàbá wa tó wà káàkiri, èdè òyìnbó wo náà fẹ́ fi pe odù Ifá gbogbo 2,400 wọn lè rédè míì fi pè. Èjì ògbè máa jẹ́, òfúsà máa jẹ́, kò ṣeé tú lédè òyìnbó. Olúwo àtàwọn tó dífá fún ó lera láti tú sédè mi kó má lábà wọn, kó má bàa sọ gbogbo ohun tí Ifá ń tọ́ wọn sọ́nà bẹ́ẹ̀ ṣe. Ṣùgbọ́n ìtàn tó wà ń bẹ̀, lágbájá fẹ́ délé, Ọlọ́fin fẹ́ ṣètò ọ̀hún, wọ́n ní kó ṣe báyìí, gbogbo àwọn yẹn ṣe tú lédè mi. Ẹ ṣeun bàbá. Ẹ jọ̀ọ́ fún àǹfààní àwọn aláwọ̀ funfun, torí a ti sọ níbi pé aláwọ̀ dúdú àti aláwọ̀ funfun ó ní bá ṣe sọ lẹ́ẹ̀kan yẹn. Ẹ jọ̀ọ́ tí àwọn yìí tán bá fẹ́ wá ní wọ́n fẹ́ mọ Ifá, ǹjẹ́ èdè Yorùbá náà ni wọ́n máa fi kí Ifá, báwo ló ṣe máa dán mọ́ lẹ́nu wọn? Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kọ́ Ifá lákọ̀jìnlẹ̀ ó gbọ́dọ̀ kọ́ èdè Àwò. Èmi ò tiẹ̀ tó ń fẹ́ à ń pè ní èdè Yorùbá lọ́dọ̀ wa torí Yorùbá ti di Yorùbá dé ayé òde òní. Ẹni tó bá fẹ́ kọ́ Ifá gbọ́dọ̀ mọ ìjìnlẹ̀ ohun Ifẹ̀. Ohun Ifẹ̀ tí mò ń sọ yìí, Ifẹ̀ tó yẹ pé orí ayé, kì í ṣe gbé Ifẹ̀ Àjàlọ́run àbí Ifẹ̀ Èkìtì àbí Ilé Ifẹ̀. Ẹni tó bá fẹ́ kọ́ Ifá nínú àwọn ọmọ bàbá wa wọ́n gbọ́dọ̀ gbọ́ ohun Ifẹ̀. Ìyẹn gangan ni kókó torí àwọn àdìtú èdè wà nínú ẹsẹ̀ Ifá yàtọ̀ sí Olúwo àtàwọn tán dífá fún, tó jẹ́ pé téèyàn ò bá mọ ìjìnlẹ̀ èdè yẹn kò lè rí ìtumọ̀ ẹ̀, kò dẹ̀ lè mọ ibi tó ń lọ. Èdè wa kẹ̀dẹ̀ ohun Ifẹ̀ ó pé oríṣiríṣi. Fún àpẹẹrẹ táwọn mi bá sọ pé àlejò olójò ló ń jẹ́ bẹ́ẹ̀. Ayé òde òní àwọn Yorùbá Èkó, Yorùbá Ìbàdàn náà ń pè níbẹ̀ yẹn. Àbí kán sọ pé ọ̀gbẹ́ni, ọ̀pọ̀ onímọ̀ pé ògbóni gangan ní ọ̀rọ̀ yẹn. Ìtumọ̀ èdè ẹni tó bá máa kọ́ fámọ́fá ẹwà Ifá inú èdè ló wà. Àmọ̀ràn mi fún àwọn tó bá fẹ́ kọ́ Ifá lákọ̀jìnlẹ̀ kán lè dàbí àwọn àgbà ìgbàanì, wọ́n gbọ́dọ̀ fẹ́ kọ́ èdè, ó ṣe pàtàkì. Àwa ń kọ́ èèyàn ní Ifá nílé ìwé wa, ṣùgbọ́n bá bá ṣe ń kọ́ wọn, wọ́n á béèrè irú ìbéèrè yìí. Bàbá ṣé dandan ni pé ká kọ́ èdè? A máa sọ pé dandan ni o, pàápàá tó o bá fẹ́ jẹ́ pé o fẹ́ pọ́fà yanran kó mókè, wàá kọ́ èdè. Tó o bá kọ́ èdè, wàá kàn lè máa pa ìtàn tí Ifá sọ, wàá lè máa sọ oríṣiríṣi àpamọ̀ àlọ́ àbí ìtàn tó wà nínú Ifá. O ò ní lè mú ìtàn yẹn lò torí ọ̀rọ̀ Ifá ó dàbí bí àwọn adájọ́ bọ́n ṣe máa ń ṣe níwájú, bí àwọn agbẹjọ́rò bọ́n ṣe níwájú adájọ́ ni. Wọ́n á sọ pé ní ìgbà báyìí, ní ọdún báyìí, ẹjọ́ tó wà láàrin lágbájá àti tàmẹ̀dù tí nǹkan báyìí ṣẹlẹ̀ bọ́n ṣe dáa ni. Ohun tí aláwo ń ṣe nìyẹn. A sọ wípé àìgbọràn òun ló dífá fún lágbájá ńgbà tó lọ rìn lọ́nà pé kọ́nà lè wo fóun rìn, ńgbà ó dẹ̀ ní kó ṣe báyìí ó dẹ̀ ṣe ọ̀nà dẹ̀ wo fún rìn. Tí ò bá lè fi ẹnu ko àwọn tí wọ́n sọ nígbà yẹn bọ́n ṣe sọ ohun tí wọ́n sọ kò lè di àṣẹ láti ṣe nǹkan téèyàn fẹ́. Ibi tí èdè yẹn ti gbé ṣe pàtàkì sí nìyẹn. Okay bàbá. Ẹ jọ̀ọ́ wá nífẹ̀ẹ́ sí ilé ìwé yín tí ẹ ti ń kọ́ àwọn èèyàn ní Ifá àbí níṣẹ̀ṣe yìí, ǹjẹ́ lè bá wa tàn mọ́lẹ̀ sí, ẹ lè sọ bí ilé ìwé náà ṣe bẹ̀rẹ̀, kí ni orúkọ ilé ìwé náà, kí ni nǹkan tẹ́ ń gbé ṣe ní ilé ìwé náà? Ilé ìwé wa à ń porúkọ ẹ̀ ní Ketu Ifá Institute, KII ni a máa ń pè. Ketu Ifá Institute oríṣiríṣi ohun ni a máa ń kọ́ èèyàn bẹ́ẹ̀. A ṣe tìtorí bí ayédèṣe lu jára wọn
pàápàá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa kákàkiri àgbáyé. Ilé ìwé yìí ó ń kọ́yàn ní bọ́n ṣe yí àtẹ̀pọ̀. A máa fún àwọn ọmọ ẹ̀kọ́ fà wa ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, a fún wọn ní méjì nínú gbogbo odù Ifá láti Èjìogbè lọ́dẹ Òfùṣẹ́, pẹ̀lú ìtàn, pẹ̀lú olúwo, pẹ̀lú ẹni tán dáfá fún, pẹ̀lú ohun tí wọ́n ní kán ṣe. Ó máa pé àti orin ibẹ̀ àti ìwúre tó wà níbẹ̀. Tó bá tún léwé Ifá a máa kọ́ wọn. Ìyẹn pé ẹni tó bá fẹ́ kápọ́n, tó bá dẹ̀ ti wá kápọ́n pẹ̀lú méjì àwa máa mú mẹ́ta àbí kọ̀ọ̀kan á máa mú mọ́ tó máa fi di pé ẹsẹ̀ ìgbìlẹ̀. A tún máa ń káwọn oníṣàwò, àwọn tó bá kọ́fá lọ́dọ̀ wa wọ́n á jẹ́ ṣòṣègùn. Yàtọ̀ sí yẹn, a tún máa ń kọ́ àwọ̀ ẹ̀yàn ní òṣègùn. A ní ìpele kan tí a gbé kọ́ wọn ní àkóṣe. Àkóṣe ni pé oògùn ni tí ó jẹ́ pé ọdún 4 ni la fi máa ń kọ́ wọn. Abala kìíní, abala kejì ló máa ń wà nínú ọdún kọ̀ọ̀kan. Téèyàn bá kọ́ eléyìí tán bí ìgbà tó máa di ògbóǹtarìgì oníṣègùn ni. Yàtọ̀ sí ìyẹn, gẹ́gẹ́ bí mo ṣe sọ, àwa náà ní ẹ̀ka tí a ti gbé ń kọ́ wọn ní èdè awo. Àti ẹ̀ ń fẹ́ pè ní èdè Yorùbá lásán, èdè awo, ìjìnlẹ̀ ohun ẹnu Ifá ni. Àtúnyẹn náà tí à ń kọ́ àwọn èèyàn. Oríṣiríṣi ìdánilẹ́kọ̀ọ́ là ń ṣe. Àwọn míì wá tẹfá nílùú wa, àwọn tán wá tẹfá fún wọn, wọ́n mọ̀fá dáadáa o, ṣùgbọ́n bóyá àwọn ò gbọ́ èdè láti lè túmọ̀ ẹ̀. A máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn. Kó o tó tẹfá kí ló yẹ kó o mọ̀, lẹ́yìn ìgbà tó tẹfá tán kí ló yẹ kó o mọ̀, ohun tó gbà báwo ló ṣe máa lò ó. Bákan náà la ṣe ń ṣe fáwọn tán bá rárí tán bá dúṣù òòṣà náà, àbí àwọn tán bá fẹ́ ṣẹ́fá àbí tán ti ṣẹ́fá náà, a tún máa ń kọ́ wọn ní ìdánilẹ́kọ̀ọ́ ní bọ́n ṣe, àwọn tán bá dẹ̀ tó wá ti tẹ́fá bọ́n ṣe lè lo agbègbè wọn, bọ́n ṣe máa darí ibi tí wọ́n wà nípa àwọn àṣà àti ìṣe, ẹsẹ̀ ǹtáyé ni o, ìsọmọlórúkọ ni o, ìsìnkú ni o, ìgbéyàwó ni o. Torí àwọn èèyàn wa gbọ́dọ̀ mọ̀ pé kì í ṣe pé ká kàn mọ odù Ifá nìkan, ṣùgbọ́n ká mọ àṣà àti ìṣe, ohun tí ó di ohun kìíní yẹn mú gidi gan. Gbogbo àwọn orí nǹkan báyìí. Kò sí ohun téèyàn fẹ́ kọ́ nípa àṣà àti ìṣe ilẹ̀ Káàárọ̀ Oòjíire tàbí Ifá tí a kò lè nà ẹ̀kọ́ èèyàn síyàn. A lè béèrè o ká lè mọ̀ pé ṣé irú ẹni yìí lẹ́tọ̀ọ́, ó nímọ̀, ó lóye. Àádẹ́ tún ṣe àdánwò fún wọn pé torí agbára ńlá ni ẹ̀kọ́ Ifá, àádẹ́ fẹ́ gbé agbára lé ẹni tí ò ní lè mọ ìwúlò agbára ẹ̀ tàbí tí ò ní lò fún ògo èmi àti ti adẹ́dà àṣẹdá. Ẹ ṣeun bàbá. Ẹjọ́ ilé ẹ̀kọ́ tẹ̀ ń sọ̀rọ̀ yìí sà, tẹ̀ ń sọ̀rọ̀ báyìí, ǹjẹ́ àwọn tó bá wá kẹ́kọ̀ọ́ ń bẹ̀, ǹjẹ́ wọ́n lọ ń di babaláwo ni àbí àwọn kàn fẹ́ ní ìmọ̀ yẹn fún àǹfààní ara wọn? Àwọn tó bá kẹ́kọ̀ọ́ ní ilé ìwé wa ó ní ìpele. Tó bá máa di babaláwo ààyè wà, tó bá fẹ́ di ìyáláwo ààyè wà, torí kìí ṣe ọkùnrin nìkan ni ó lè ṣiṣẹ́ awo. Kìí ṣe nǹkan tó wà láàrin ìtọ́ wa la fi ń di awo. Ẹ̀kọ́ tá a kọ́, ìmọ̀ tá a mọ̀ ni alóbìnrin nínú wọn. A ní ìdánilẹ́kọ̀ọ́ kan tá à ń ṣe fún ọdún 14, a máa ń pè é ní fundamentals. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kọ́fá lọ́dọ̀ wa ló máa gba ìpele yẹn kọjá, torí ó gbòòrò, ó dẹ̀ fẹ̀. Lẹ́yìn ìgbà tó bá parí yẹn, wọ́n á bẹ̀rẹ̀ sí ní yí àtẹ, wọ́n á máa yí àtẹ. Tó bá ti yí àtẹ po, lẹ́yìn ìgbà tó bá yí àtẹ po, a máa ṣètọ́wọ́ bìyẹ fún wọn. Láàrin àwọn tó bá dẹ̀ fẹ́ di ìyáláwo tàbí babaláwo, lẹ́yìn ìgbà tó bá parí fundamental, wọ́n á bẹ̀rẹ̀ sí yí àtẹ po. Yíyí àtẹ po yẹn, wọ́n máa wá àyè láti wá sí olú ìlú wa, tàbí kán ṣe ètò tó bá yẹ pé ìlú tán pọ̀ sí ni. Ká ní bóyá a ní ọmọ ẹ̀kọ́fá bí 30 ní Ọ̀tà, táwọn ọ̀bá lè wá sọ́dọ̀ wa, àwa lè kóra wa ká lọ bá wọn. Wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ orí pé mo fetí gbọ́, mo tún fojú rí. Ìyẹn táwọn lédè mi ń pè ní practical. Mo fetí gbọ́, mo tún fojú rí, wọ́n ṣe lójú mi. Wọ́n gbọ́dọ̀ máa ṣe yẹn bí ẹ̀ẹ̀mẹ́ta ní ọdọọdún. Bóyá àwa la máa lọ bá wọn ni, àbáwọn náà máa wá bá wa. Torí Ifá yìí ṣe nǹkan tí wọ́n ń kọ́ lórí ìwé nìkan, wọ́n gbọ́dọ̀ fetí gbọ́ kan tún fojú rí. Ẹ ṣeun bàbá. Ẹ jọ̀ọ́ ẹ bá a sọ ibi tí ilé ẹ̀kọ́ yìí wà gangan. Ṣé orí íńtánẹ́ẹ̀tì ni àbí ó ní ibi tí ilé ẹ̀kọ́ náà wà? Ilé ẹ̀kọ́ Ifá wa ó wà káàkiri. Ó wà ní Republic of Trinidad and Tobago. Ìyẹn bẹ́ẹ̀. A dẹ̀ ní ọmọ iléèwé káàkiri. Bí ayé ṣe wà nísìnyí, tẹ́ bá sọ pé àwọn iléèwé tó gbòòrò bọ́n ṣe máa ní olú ìlú, bákan náà wọ́n ti ní pé ẹ̀kọ́ ṣe é kọ́ lórí ẹ̀rọ. Ilé ẹ̀kọ́ K2CFA Institute, èròǹgbà ìyáàfin mi ni pé a ní ọmọ iléèwé ní Russia, ní èdè Russia language. A ní àwọn tó ń sọ Faransé, a ní àwọn tó ń sọ Spanish. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àlejò wa tí a jọ wà níbí, Portuguese làwọn sọ láti Brazil.
so a ní olú ìlú ṣùgbọ́n ààyè wà fún wa láti tún kọ́ àwọn èèyàn ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀rọ. ẹ̀mọ́ aláyé ìgbà kan lèmi máa jókòó sí orí ẹsẹ̀ bàbá mi àbí ìyá ńlá mi kí n tó kẹ́kọ̀ọ́, ṣùgbọ́n èèyàn lè wà ní Canada kí n máa ṣí ẹsẹ̀ méjì fún lójoojúmọ́ tí n bá fẹ́ ṣe tóun náà bá dẹ̀ ti múra sílẹ̀ láti ṣe, màá jókòó síwájú ẹ̀rọ, á gbóhùn mi, á rí mi, màá tún kọ́ fún. ó wà ní ibi tí ó wà ní pé ojúkòrò kìpọ̀ ojúkòrò jẹ, ó dẹ̀ tó wà lórí ẹ̀rọ ayára bíi àṣà. so bàbá ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ lè sọ ibi tí iléèwé náà kalẹ̀ sí gangan ní Trinidad? Iléèwé wa wà ní Train City, Castleton Avenue wọ́n ṣe ń pè, òpópónà Castleton Avenue, Train City, Republic of Trinidad and Tobago. Ibẹ̀ ni a fi kalẹ̀ sí torí a fi iléèwé yẹn sílẹ̀ gẹ́gẹ́ bí òfin àti ìbámu pẹ̀lú òfin Trinidad and Tobago. Ṣùgbọ́n international headquarters wa ó wà ní orí ìrun wa ní Ẹ̀pọ̀ṣọ́ Rẹ́mọ ní Ogun State.